Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóòdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fáṣọnù Victor, ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo ni forúkọ yín títí láéláé. Ẹ ṣé o Ọlọ́run wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí o. Ẹ ṣàánú fún wa. Ẹ jẹ́ kọ́rọ̀ yín ó yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run wa ló ń tọ́jú wa. A sì dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run èyí tí à ń rí gbà tí a fi ń jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. A sì kí àwọn ènìyàn wa tí wọ́n wà nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé ìbùkún àti dáǹdè àtọrọ ọ̀fẹ́ Ọlọ́run yóò máa di mímọ̀ sí lórí ayé wa lórúkọ Jésù. Àmín. Tí a bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ níbi tí a dánu dúró. Ẹ̀kọ́ náà dá lé lórí bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké. Bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké. A ti kọ́ apá kìíní ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A wá fẹ́ gbé apá kejì yẹ̀wò ní ọjọ́ ti òní. Kí ni àwọn nǹkan wọn ní tá a sọ nípa bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké apá kìíní ní ọ̀sẹ̀ tó kọjá lọ? A sọ pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí gbogbo wa kí a ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàrí nínú Bíbélì. Ọlọ́run fẹ́ kí ohun tí Bíbélì bá sọ ká dúró lórí rẹ̀. Níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sọ̀rọ̀ níbẹ̀. Níbi tí Bíbélì bá ti dákẹ́ kí a dákẹ́ níbẹ̀. Kí a má fi kún, kí a má yọ kúrò, kí a sì má ṣe àtúntò, kí a ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin fún wa. Tẹ́ bá nígbàgbé ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 ló sọ pé tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, ká lè yin Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀ ní tí ògo, ọlá àti agbára wà fún. Ní ohun tá à ń sọ ni pé bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké, òun ni pé ohun gbogbo tá a bá ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá ti rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ èké ni. A sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Kristi kì wá nílọ̀ pé kí a ṣọ́ra fún àwọn olùkọ́ èké nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 20. A sì tún jẹ́ kí a mọ̀ pé nípa èso wọn òun ni ẹ ó fi mọ̀ wọ́n. A tún jẹ́ kí a mọ̀ pé àwọn olùkọ́ èké a máa yí ọ̀rọ̀ Ọlọ́run po, twist, wọ́n á máa yí ọ̀rọ̀ Ọlọ́run po. Èyí tí Pétérù kejì orí 3 ẹsẹ̀ 16, 2 Peter 3:16, èyí tí ó kọ́ wa pé àwọn tó bá jẹ́ tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ èké wọ́n á máa yí ọ̀rọ̀ Ọlọ́run po, wọn ò ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀. Ohun mìíràn tá a tún sọ ni pé wọn ò ní dúró lórí ohun tí ìrere Kristi dálé lórí gan-an. Wọn ò ní dúró lé lórí. A wo ìwé Pétérù kejì orí 1
nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkíní. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sọ fún wa pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ èké bá a ṣe mọ̀ ẹ̀kọ́ èké ni pé wọ́n á máa mú ẹ̀kọ́ tuntun mìíràn wá tó yàtọ̀ sí àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti wo ẹsẹ̀ Bíbélì ní ọ̀sẹ̀ tó kọjá bọ̀ ẹ̀ka tútù wò ìwé Gàlátíà orí ìkíní nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ ìkẹfà títí dé ẹsẹ̀ ìkeje kí ni Bíbélì kọ́ wa. Ìwé Gàlátíà orí ìkíní nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ kẹfà títí dé ẹsẹ̀ ìkẹsàn-án ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ gbọ́ o. Ó ní ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìyìnrere mìíràn. Èyí kì í ṣe òmíràn bí ó tilẹ̀ ṣe pé àwọn kan tí wọ́n ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìyìnrere Kristi padà. Ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kó di ẹni ìfibú. Ẹ wo ẹsẹ̀ kẹsàn-án. Ó ní bí àwa ti wí ṣáájú bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí ẹ ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run a rí kà ń bẹ̀ pé àpọ́sẹ́lì Paul ó sọ bó bá jẹ́ pé àwọn tí àwọn jẹ́ àpọ́sẹ́lì Kristi tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá bá wàásù ìyìnrere mìíràn ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ẹni bẹ́ẹ̀ kó dẹni ìfibú. Ìyẹn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìwàásù tàbí ẹ̀kọ́ tá a ti ní nínú Bíbélì ó ti tó wa fún ìyè ìwà bí Ọlọ́run àti ìgbé ayé àlàáfíà. Kò tún sí ohun mìíràn tá a tún gbúdọ̀ wá sínú ìsìn yàtọ̀ sí àgbékalẹ̀ tá a ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ní ìgbà tá a kíyèsí ìwé Deuteronomy orí ìkẹrin nígbà tá a wo ẹsẹ̀ kejì, ó sọ fún wa níbẹ̀ pé ó ní ìwọ kò gbúdọ̀ fi kún ọ̀rọ̀ náà tí a ti fi fún ọ lónìí. Ọ̀rọ̀ yìí jáde nínú ìwé Deuteronomy orí ìkẹrin ẹsẹ̀ kejì ní ìgbà tí Ọlọ́run ti fún Mósè ní òfin kó fún àwọn ọmọ Ísírẹ́lì ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn, a ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wọn. Ní ìfẹ́ Ọlọ́run yìí jáde ní ìwé Deuteronomy orí ìkẹrin ẹsẹ̀ kejì pé ìwọ kò gbúdọ̀ fi kún ọ̀rọ̀ náà. Ìyẹn túmọ̀ sí pé ohun gbogbo tí Ọlọ́run ti kọ àkọsílẹ̀ sílẹ̀ fún wa lónìí ó ti tó wa, a ò nílò ohun mìíràn láti fi kún ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìdí ẹ̀ ni Paul fi sọ pé bó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tó bá wàásù ìyìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, kí ó dẹni ìfibú. A dẹ̀ ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ohun táwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ nípa ètò ìgbàlà Ọlọ́run lónìí ó yàtọ̀ sí àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ di ẹni ìgbàlà ó gbúdọ̀ gbọ́, kó gbàgbọ́, kó ronú padà, kó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run níṣe, kó sì jọ̀wọ́ ara rẹ̀ fún ìrìbọmi. Èyí tá a rí nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún Mark 16 láti ẹsẹ̀ kẹrìndínlógún 16. Ó ní ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. So bí ẹnìkan bá wá dìde lónìí tó bá sọ pé ìbáptisí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà, ó ń mú ìyìnrere mìíràn wá. Nítorí pé nínú àkọsílẹ̀ Bíbélì kò sí ibi tí Bíbélì ti sọ bẹ́ẹ̀ pé ìbáptisí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ìbáptisí tí Bíbélì sì gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa ó ní ìrìbọmi, kí a rì wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Ohun mìíràn tí a bá pè ní ìbáptisí yàtọ̀ sí ìrìbọmi, ẹ̀kọ́ mìíràn ni, kì í ṣe ẹ̀kọ́ tá a bá nínú Bíbélì. Ìkìlọ̀ tí Paul ń kìlọ̀ fún wa ni pé a kò gbúdọ̀ mú ohun ìyìnrere mìíràn wá
báwo la ṣe lè mọ ẹ̀kọ́ èké? Ohun tó bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ohun èké ni, tàbí ohun tá ò rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa lónìí. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. A sọ fún wa pé nínú ìwé Tímótì kínní orí 6 ẹsẹ̀ 3 sí 5, a ní bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké ni pé àwọn tí ń kẹ́kọ̀ọ́ èké wọ́n á máa sọ̀rọ̀ nípa ohun tí àwọn lè rí gbà tàbí ohun tí wọ́n lè ní greed. Wọ́n á máa sọ̀rọ̀ nípa owó, nípa ọrọ̀, nípa ẹ̀ẹ́dọ́lọ́rọ̀, ẹ̀ẹ́dìgbà, ẹnikẹ́ni tó bá ti da kírísítẹ́nì, á di gbogbo tó bá nílò, gbogbo tó yẹ kó nílò, á dẹ̀ rí lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyìnrere mìíràn ni kì í ṣe ìyìnrere tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Pọ́ọ̀lù tilẹ̀ sọ fún wa pé ó ní ìgbà kan wà tóun ní ọ̀pọ̀lọpọ̀, ìgbà kan sì wà tóun ò sì ní rárá nígbà tá a kéèsì Bíbélì. So ohun tá à ń gbìyànjú láti sọ ni pé ohunkóhun tó bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ìyìnrere mìíràn ni, èké ni. Ẹ kì í tún fún yín lápẹẹrẹ kan. Nínú Bíbélì, Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a máa gbàdúrà fún àwọn ọ̀tá wa. Ẹ ká gbọ́ tí Bíbélì sọ. Ẹ ká wo ìwé Róòmù nígbà tá a kíyèsí láti orí 12 nígbà tá a wo ẹsẹ̀ 14, Romans 12:14. Ó ní ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín, ẹ máa súre, ẹ má sì ṣe ṣépè. Òfin Ọlọ́run ni pé gẹ́gẹ́ bí Kírísítẹ́nì tó mọ Ọlọ́run, a kò gbúdọ̀ ṣépè láti ẹnu, yálà nínú àdúrà tàbí yálà nínú ọ̀rọ̀. A rí pé nínú ìsìn lónìí, àwọn ènìyàn èpè làwọn èèyàn ń ṣẹ́ nínú àdúrà tí ò sì yẹ orí bẹ́ẹ̀. Eléyìí ìyìnrere mìíràn ni ó ti tako ẹ̀kọ́ tí Kristi gbé kalẹ̀. Ẹ ká wo ibi tí Kristi ti gbé ẹ̀kọ́ pé àwa tá a fẹ́ sin Ọlọ́run nípasẹ̀ Kristi, a kò gbọdọ̀ jẹ́ ẹni tí ń ṣẹ́ èpè. Ẹ ká wo ìwé Mátíù, ẹ ká wò ó láti orí 5, ká wo ẹsẹ̀ 44, 44, ká gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó fi yín ré. Ṣé ẹ ń gbọ́? Ẹ ṣoore fún àwọn tó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tó ń fi àrán kan bá yín lò, tí wọ́n sì ń ṣe inúnibíni sí yín. Ẹ gbọ́ òfin Ọlọ́run, ẹ gbọ́ ẹ̀kọ́ Kristi. So bí ẹnikẹ́ni bá wá dìde lónìí tó ní kí ẹ gbàdúrà pé káyé ọ̀tá yín ó ṣe kinní kan, kí ayé tán kó ṣe kinní kan, káyé ọ̀tá yín ó ṣe kinní kan, níbo la ti rí ìfẹsẹ̀múlẹ̀ ẹ̀kọ́ yìí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa? Àfikún nìyí, ó sì jẹ́ èké. Kí n tún fi ẹsẹ̀ wa múlẹ̀ sí, ẹ wo ìwé Pétérù kejì, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Pétérù ẹ ká kíyèsí Pétérù kínní orí 3, ká wo ẹsẹ̀ 9, ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ má ṣe fi búburú san búburú, tàbí fi èébú san èébú, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre, nítorí èyí ni a pè yín sí, kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún. Ọ̀rọ̀ Ọlọ́run kò le láti mọ̀ bí a bá fẹ́ dúró nínú ẹ̀kọ́ t'Olúwa gbé kalẹ̀. À ń béèrè kókó ẹ̀kọ́ yìí, apá kejì ẹ̀kọ́ yìí ni pé bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké. A dẹ̀ ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀kọ́ tá a bá ti rí ìgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, èké ni. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi, ó sọ fún wa pé kí a máa súre, a kò gbúdọ̀ ṣépè. A dẹ̀ ti wo àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nínú ìlànà àti ẹ̀kọ́ Kristi kò gbà wá láàyè láti ṣépè fún ẹnikẹ́ni, yálà nínú ọ̀rọ̀, yálà nínú àdúrà, yálà nínú ohun gbogbo, gẹ́gẹ́ bí àgbékalẹ̀
ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí, ẹ̀kọ́ tí a ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì, òun làwọn ènìyàn ń tẹ̀lé gẹ́gẹ́ bí ìlànà lónìí. Ó sì tako ẹ̀kọ́ Kristi. Ká tún wá wo òmíràn tá a fi lè mọ ẹ̀kọ́ èké. Nígbà tá a kíyèsí Jòhánù kínní orí ìkẹrin, nígbà tá a wo ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹfà, kí ni Bíbélì sọ? Jòhánù kínní, 1 John chapter 4. 1 John chapter 4. Ká wò láti from verse 1 to 6 kẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní, olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ máa dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run. Nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Èyí ni ẹ ó fi mọ̀ ẹ̀mí Ọlọ́run. Gbogbo ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ti Ọlọ́run ni. Gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé inú ayé. Ẹ wo ẹsẹ̀ kẹrin. Ó ní, ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni àwa, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Ẹ wo ẹsẹ̀ karùn-ún. Ti ayé ni wọ́n, nítorí náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ẹni ti ayé, ayé sì ń gbọ́ tiwọn. Ẹ wo ẹsẹ̀ kẹfà. Ti Ọlọ́run ni àwa, ẹni tó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa, ẹni tí kì í ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí làwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ìbéèrè ni pé báwo la ṣe lè mọ ẹ̀kọ́ èké? Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a mọ̀ pé a máa gbọ́dọ̀ dán àwọn ẹ̀mí wò. Kí la fẹ́ fi dán àwọn ẹ̀mí wò? Kí la lè fi dán àwọn ẹ̀mí wò? Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo àsọtẹ́lẹ̀ tí àwọn àpọ́sítélì ti kọ àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, tí wọ́n ti kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, tá a ti rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ìkan wọ̀nyí l'Ọlọ́run pa láṣẹ fún wa pé a gbọ́dọ̀ tẹ̀lé. A kò gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀kọ́, ìwà tàbí ìṣe tí a bá rí nínú ayé tó tako ẹ̀kọ́ tàbí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. A rí kà ní ẹsẹ̀ kẹfà tí àpọ́sítélì Jòhánù ń sọ pé ti Ọlọ́run ni wá. Àwọn tó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa, àwọn tí kì bá mọ Ọlọ́run wọn ì gbọ́ tiwa. Nípa èyí làwa fi mọ ẹ̀mí òtítọ́ àtẹ̀mí èké. Báwo la ṣe lè mọ ẹ̀mí òtítọ́? Nípa pé à ń gbọ́ ti ẹ̀kọ́ ti àwọn àpọ́sítélì. Báwo la ṣe lè mọ ẹ̀mí èké? Ẹni tí kò bá gbọ́ ẹ̀kọ́ tàbí kó dúró nínú ìlànà tí àwọn àpọ́sítélì gbé kalẹ̀, a sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ ó gba èké gbọ́, ó sì dúró nínú èké. Àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ sílẹ̀, òun ni a dúró gẹ́gẹ́ bí ìdánwò fún onírúurú ẹ̀kọ́ tàbí onírúurú ẹ̀mí tó dìde tako àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá tún kíyèsí ìwé Kọ́ríńtì kínní orí 14, tá a bá wò láti ẹsẹ̀ 24, 34, 1 Corinthians 14:34, ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀ pé jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ, nítorí a kò fààyè fún wọn láti sọ̀rọ̀. Òfin Ọlọ́run nìyí, kì í ṣe òfin ìjọ kan tó wà ní Kọ́ríńtì, bí kò ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ẹ ká padà sí ìwé Kọ́ríńtì kínní orí 14 yẹn ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Wọ́n bá fẹ́ kóhunkóhun kí wọ́n kó béèrè lọ́wọ́ ọkọ wọn nílé, nítorí ohun ìtìjú ni fáwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Mo fẹ́ kẹ́ kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀rọ̀ yìí tàbí ìlànà yìí òfin Ọlọ́run ni. Ẹ wọ́n wo 37. Ó ní bí ẹnikẹ́ni bá rò ara rẹ̀ pé òun jẹ́ wòlíì
tàbí òun jẹ́ ẹni ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nnì tí mo kọ sí yín kí ó yé dájú pé òfin Ọlọ́run ni wọ́n. Ọ̀rọ̀ pé kí obìnrin ó dákẹ́ nínú ìjọ kì í ṣe àgbọ́dọ̀ tẹ̀lé. Pọ́ọ̀lù ti sọ níbí yìí, Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 47 37. Ó ní òfin Ọlọ́run ni wọ́n. Ṣùgbọ́n bí a bá ṣe lòdì sí ọ̀rọ̀ yìí, àti gba èké gbọ́, bá a ṣe lè mú èké àti òtítọ́ nìyí. A sì gbọ́dọ̀ ní ìwà kan. Ọlọ́run fẹ́ ká ní ìwà kan. Kí ni ìwà náà? Ẹ wo Iṣẹ́ Àpọ́sítélì orí 17, Acts chapter 17. Kí a wo ẹsẹ̀ 11. Ìwà tá a gbọ́dọ̀ ní nìyí, tá a fi mọ ẹ̀kọ́ èké yàtọ̀ sí ẹ̀kọ́ òtítọ́. Ẹ wo ẹsẹ̀ 11. Ó ní àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Tẹsalóníkà lọ, ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà, wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọn nì rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ẹ̀mí tàbí ìwà àwọn ará Bèríà. Àwọn ará Bèríà máa fi tọkàntọkàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe pé wọ́n á fi tọkàntọkàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan, wọ́n á tún lọ yẹ̀ ẹ́ wò bóyá nǹkan tí Pọ́ọ̀lù ń kọ́ wọn bóyá lóòótọ́ lórí nínú ìwé mímọ́. Bí a bá fẹ́ mọ ẹ̀kọ́ èké, a gbọ́dọ̀ ní ìwà yìí, ìwà tí ń fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìwà tí ń padà yẹ̀ ẹ́ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run bóyá òtítọ́ ni tàbí èké. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ní òdó lórí ohun tí Bíbélì gbé kalẹ̀, ṣùgbọ́n ohun tí pásítọ̀ sọ, ohun tí olùdásílẹ̀ sọ, ohun tí GO sọ, ohun tí bíṣọ̀bù sọ, rárá o. Bí a bá fẹ́ mọ ẹ̀kọ́ èké, a gbọ́dọ̀ dàbí àwọn ará Bèríà tí wọ́n ń fi tọkàntọkàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ń fi ayọ̀ gbà á, tí wọ́n sì ń yẹ ìwé mímọ́ wò bóyá àwọn kan wọn ní rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ padà sínú ìwà yìí, ìwà tí ń yẹ ìwé mímọ́ wò bóyá àwọn kan wọn ní rí bẹ́ẹ̀. Torí pé ìwé atọ́nà wa nìyí sí ìlànà àti òfin Ọlọ́run tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe lè mọ ẹ̀kọ́ èké? Ẹ ká tún padà sí ìwé Róòmù orí 16. Romans chapter 16. Ó fẹ́ ká kà á láti ẹsẹ̀ 16 sísàlẹ̀, kẹgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ẹ wo 17, ìwé Róòmù orí 16, Romans 16:17. Ó ní ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Ẹ wo 18. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Báwo la ṣe lè mọ ẹ̀kọ́ èké? Ó ní pé gbogbo ẹ̀kọ́ tó bí ìyapa, àwọn tí ń jẹ́ kí ìyapa ó fẹ̀ sí, ìyapa ìsìn, a takò nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń fẹ́ kí ìyapa ìsìn tàbí ìyapa ẹ̀kọ́ kó máa gbèrò sí, ẹni èké tàbí ẹ̀kọ́ èké làwọn wọ̀nyí. Nítorí Bíbélì ò fi ààyè gbà á, torí bí a ti sọ àsọtẹ́lẹ̀ níbí yìí pé ìjọ tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìjọ Kristi ló ní. Ìdí tó fi jẹ́ pé Kristi ló ní ni pé Kristi ló ní ìjọ. Ìdí ẹ̀ ni pé Kristi ló kọ́kọ́ ṣèlérí pé òun yóò kọ́ ìjọ. Wọ́n sì sọ pé ìwé Matthew 16:18, ó sì ní ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Kristi ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀, a sì rí ẹnikẹ́ni tó tún sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfi Kristi. Kristi òun ló ní ìjọ.
ìdí ni pé Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ padà. Iṣẹ́ Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 28 Acts 20:28. Paul ń sọ fún àwọn alàgbà tó wà ní Éfésù pé ó ní ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Jésù Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ padà. Jésù Kristi òun ló kọ́ fún ìjọ, is the head of the church. Jésù Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ. Kristi sì tako ìyapa. Ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tó bá ń polongo pé kí ìyapa ó máa pọ̀ sí kì í ṣe ẹ̀kọ́ Kristi. Torí pé àríkà níbí yìí ìwé Róòmù orí 19 verse 17 ó ní ará ẹ̀mí ń bẹ̀ yín, ó ní ẹ máa ṣú àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó móhun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn tọ́lọ́run sọ nìyí. Ọlọ́run ti ní ká máa ṣọ́ ìyapa. Ẹnikẹ́ni tí ó bá ń polongo ìyapa pé kíjọ onírúurú ìjọ ẹlẹ́yàmẹ̀yà kó máa pọ̀ sí, ẹ̀kọ́ èké nìyí, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Torí pé a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ará ẹ̀mí ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó móhun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. So agbọ́dọ̀ kíyèsára. Ẹnikẹ́ni ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tó bá ń fa ìyapa kì í ṣe ẹ̀kọ́ Kristi, ẹ̀kọ́ èké ni. A sì gbọ́dọ̀ yàgò fún irú àwọn kan báwọn yìí. Ẹ ká tún wo ohun tí Bíbélì kọ́ wa ní ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1 sí 2 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Tímótì, pàtàkì èsì ìwé Tímótì kínní orí 4 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tímótì kínní orí 4 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ gbọ́ ẹsẹ̀ 1 sí 2. Ó ní ṣùgbọ́n ẹ̀mí tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fi èsì àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ẹ wo ẹsẹ̀ 2. Nípa àgàbàgebè àwọn tí ń ṣèké, àwọn tí ọkàn wọn tìkálára wọn dàbí èyí tí a fi ní gbígbóná jó. Ẹ wo ẹsẹ̀ 3. Àwọn tí ń dánilẹ́kùn láti gbéyàwó, tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tó mọ òtítọ́. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé Paul nípa ẹ̀mí sí Ọlọ́run, ó ní ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Bí ẹnikẹ́ni bá sọ pé Ọlọ́run sọ pé Ọlọ́run bá ọ sọ̀rọ̀, Ọlọ́run kò lọ gbéjọ kalẹ̀, Ọlọ́run kò lọ pé kí ó ń pè ní báyìí kó ń pè èké ni. Torí pé Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ nípasẹ̀ àwọn àpọ́stélì. A gbọ́dọ̀ ṣọ́ra fún ẹ̀kọ́ èké. Kí nìdí? Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 11 ó ní kò sí ìpìlẹ̀ tí ẹnikẹ́ni lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí ń ṣe Jésù Kristi. Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀, ó sì gbé ìpìlẹ̀ ìjọ rẹ̀ kalẹ̀ lórí àwọn àpọ́sẹ́lì. Ohun gbogbo tá a fẹ́ mọ̀ nípa ìjọ ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwọn ènìyàn ṣe dẹni ìgbàlà ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwọn èèyàn ṣe ń sin Ọlọ́run lẹ́mìí àti lóòtítọ́ ó wà nínú Ọlọ́run. Bí àwọn èèyàn ṣe ń jọ́sìn sí Ọlọ́run a rí àpẹẹrẹ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun gbogbo tó lóun fẹ́ ká mọ̀ kí a sì ṣe gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run àti ìyè gbogbo rẹ̀ pátá láti rí àkọsílẹ̀ rẹ̀. So bí ẹnikẹ́ni bá dìde lónìí tó ní Ọlọ́run kọ sí mi pé kí lọ gbéjọ kalẹ̀, èyí tí Paul gbé kalẹ̀ nǹkan kí la ti fẹ́ ṣe tá a sì rí àpẹẹrẹ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí la fẹ́ ṣe sí tí Paul gbé kalẹ̀ tó dá dárúkọ rẹ̀, èyí táwọn àpọ́sítélì gbé kalẹ̀, Pétérù àti gbogbo àwọn àpọ́sítélì èyí tí wọ́n gbé kalẹ̀, tí wọ́n dárúkọ rẹ̀ fún wa, tí wọ́n sọ bí wọ́n ti ń jọ́sìn, tí wọ́n sọ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́, tí wọ́n sọ gbogbo ètò ìgbàlà, tí wọ́n sọ gbogbo, tí wọ́n sọ bí wọ́n ṣe ìrìn àjò ìgbàgbọ́ wọn, tí wọ́n lọ láti ìletò dé ìletò, ìlú dé ìlú, tí wọ́n sì wàásù ìyìnrere yìí fún àwọn ènìyàn. Kí ni ká ṣe sí yẹn? Ọlọ́run ti fún wa ní àpẹẹrẹ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé.
a ti fún wa ní àpẹẹrẹ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé. Bí a bá ń ṣe òmíràn yàtọ̀ sí eléyìí, èké ni. Ìbéèrè ni pé bí a ṣe lè mọ ẹ̀kọ́ èké, òun ni pé bí ẹnìkan bá dìde lónìí tó ń ṣe ohun lòdì yàtọ̀ sí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, yàtọ̀ sí ìjọ tí Kristi ti gbé kalẹ̀, èké ni. Èké ni. Èké ni eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Deuteronomy orí 13 ni. Ẹ gbọ́, ẹ jẹ́ ká wo Bíbélì ká gbọ́ nǹkan tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Deuteronomy orí 13 ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, torí a gbọ́dọ̀ mọ ìfẹ́ Ọlọ́run. Ẹ gbọ́ o, ó ní bí wòlíì kan bá wù láàrin rẹ tàbí alálà kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sì sọ fún ọ bá ṣẹ wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí, kí a sì máa sìn wọ́n, ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálà náà, nítorí pé Olúwa Ọlọ́run yín ń dán yín wò ni, láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. Ẹ wo Deuteronomy orí 13, ó gbé ìkìlọ̀ ńlá kalẹ̀. Ó ní ìkìlọ̀ yìí sì sọ pé báwo la ṣe lè mọ wòlíì òtítọ́. Bí wòlíì kan bá dìde tàbí alálà kan bá dìde tó bá gbé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kalẹ̀ tó sì rí bẹ́ẹ̀, ṣùgbọ́n tó wá ń sọ fún yín pé ẹ jẹ́ ká lọ sin ọlọ́run mìíràn, a sọ fún wa pé ẹ̀yin kò gbọdọ̀ fetí sí wòlíì náà tàbí alálà náà, torí pé Olúwa ń dán yín wò ni. Ó fẹ́ mọ bí ẹ ti dúró sí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Bí ẹnikẹ́ni bá dìde lónìí pé Ọlọ́run pè òun láti gbé ìjọ kan kalẹ̀, ẹ̀kíní kan kòkó bàbá aṣáṣùn, ìbéèrè ni pé èyí tá a rí nínú Bíbélì ńkọ́? Èyí tí àwọn àpọ́sítélì gbé kalẹ̀ ńkọ́? Tó sì fi ìlànà ní irú ọ̀wá ńkọ́? Ṣé kò yẹ ká padà sí ìlànà náà? Ó yẹ ká padà sí ìlànà ti Bíbélì, ohun tó Ọlọ́run gbé kalẹ̀. Nítorí a sọ fún wa pé àwọn ẹ̀mí búburú, ẹ̀mí ìtànjẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù ó ti pọ̀ nínú ayé lónìí. Ẹ jẹ́ ká padà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run lá jẹ́ kí a mọ ìyàtọ̀ láàrin òtítọ́ àti èké. Ọ̀rọ̀ Ọlọ́run lá jẹ́ ká mọ ẹ̀kọ́ òtítọ́ yàtọ̀ sí ẹ̀kọ́ èké. Kristi sọ̀rọ̀ ní ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Ọ̀rọ̀ Ọlọ́run ti tó wa. Ẹ jẹ́ a dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ láti fi hàn wá nínú Bíbélì. Ó sì gbọ́dọ̀ tó wa. A gbọ́dọ̀ wá òmíràn yàtọ̀ sí àgbékalẹ̀ tàbí àwọn àpẹẹrẹ tàti bá lọ́wọ́ àpọ́sítélì. Ìyẹn ti tó wa. Tá bá sì dúró nínú ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run yóò dìde àánú, yóò sì ràn wá lọ́wọ́, yóò sì ká ọkàn wa yẹ gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́ tó ṣetán láti máa sin Ọlọ́run lẹ́mí àti lótìtọ́. Ohun tá à ń sọ ni pé báwo la ṣe lè mọ ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ tó bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ìjọ tó bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ìlànà bá ti yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, èké ni. Olúwa ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe, á sì fìfẹ́ rẹ̀ hàn wá, á sì ràn wá lọ́wọ́ láti máa ṣe ohun tó wù ú ní ọjọ́ ayé wa gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ọ́n ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Títí a tún fi ire pàdé, kí ìbùkún Ọlọ́run kó máa bá wa gbé. Àmín.
Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.